àwọn hadisi méjì tó wá takura wọn tí mo sọ. وعن أبي طلحة Abi Talha ló gbà wá. أن رسول الله صلى الله عليه وسلم ọlá Ànábì Muhammad sọ pé لا تدخل الملائكة بيتا فيه كلب ولا صورة. àwọn màláíkà ò ní wọnú ilé kan tí ajá bá ń bẹ ńbẹ̀ àbí súra bá ń bẹ ńbẹ̀. hadisi aláwọ̀ kọ́nu. وعن عبد الله بن عمر عبد الله بن عمر قال ó sọ pé وعد رسول الله صلى الله عليه وسلم جبريل أن يأتيه. ó ní Jibrilu bá Ànábì ṣàdéhùn kó ń bọ̀ wá bá Ànábì. فراث عليه. ń bọ̀. ẹ̀yin mímọ̀ ẹ̀ gbọ́ bá tún wí. عن ابن عمر رضي الله عنهما بني. قال وعد رسول الله صلى الله عليه وسلم جبريل أن يأتيه. ẹ wo ó ti takò ọ̀rọ̀ Ọlọ́run. kí mo pé. ó ti takò ọ̀rọ̀ Ọlọ́run. wọ́n túmọ̀ rẹ̀ bóun ni túmọ̀ rẹ̀. Jibirilu bá Ànábì ṣàdéhùn pé òun bọ̀ wá bá. sọ possible bẹ́ẹ̀. Possibility ni. mo ti sọ lẹ́ẹ̀kan pé màláíkà pé a máa nàtànà zálù. Illa bí amúri rabbika a ní sọ̀kalẹ̀ àfi pẹ̀lú àṣẹ Ọlọ́run. màláíkà ó sọ̀kalẹ̀ pẹ̀lú pọ́lọ́hún lọ́ràn ni òun náà wàá ṣàdéhùn pé Ànábì èyí ń bọ̀ wá lọ́tùnla. màláíkà mursalu lòun náà. mursalu lòun náà àwọn anáṣẹ́ ni rọ̀ṣúlù Ọlọ́run ni. Masha Allah. màláíkà rọ̀ṣúlù Ọlọ́run ni òun náà bá Ànábì ṣàdéhùn pé Ànábì èyí ń bọ̀ wá lọ́tùla irọ́ ni àdìsí irọ́ ni ẹ dànù Abu Hurairah lọ́gbà wa àmọ́ kò bá ẹntì Ọlọ́run ọwà nù tọrọ Ọlọ́run sọ wípé màláíkà ní àwọn ò ní sọ̀kalẹ̀ àti pẹ̀lú àṣẹ Ọlọ́run. Masha Allah. ìmànù tí wọ́n ń pè mímànù mímọ̀ rè. fìmàmì takun tí mo wí. mímọ̀ rè wallahi tallahi mímọ̀ rè. wàhádà Rasulullahi sallallahu alaihi wasallam Jibrilu an ya'tiyahu. màláíkà Jibrilu bá Ànábì ṣàdéhùn pé òun bọ̀ wá bá a fún kínní kò lè dá wá àfi kí Ọlọ́run tó ní kọ́ran pé lọ ẹ̀kọ́kọ́ mú orí ẹ̀ wúrázù mọ́tíláwù àdìsí yẹn sẹ́ni pé kò kọ́kọ́ mú ná ẹ̀ máa kàn sí mẹ́bẹ̀. faratha alayhi. Ànábì wa retí rẹ̀ kò rí. hatta ishtadda ala rasulillah. faratha alayhi kọ̀ wá kò tètè dé. Ànábì lè díẹ̀ ala rasulillah. kẹ́ni wọn wá ká Ànábì la. fa kharaja an-nabiyyu. Ànábì wa jáde ń wá lọ. falaqiyahu Jibril. wọn á pàdé ara wọn. sẹ́ni pé fíìmù nu. ọ̀rẹ́ àtọ̀rẹ́ nù. mo ì ti sọ fún ọjọ́ níyì pé màláíkà Jibril ẹ̀ẹ̀mejìlá Ànábì rí lórí hakíkà súra rẹ̀ rí péré gbogbo ọjọ́ títí mú iṣẹ́ rìsálà alukurani wá bá Ànábì ọ̀dàmà àwọ̀ Dahiyatul Kalbi lọ́jọ́ Ànábì débi pé ìyàlá wa Aisha ni eléyìí aṣíwájú ọkọ̀ ń gbọ́ báyìí àwọ̀ rẹ̀ ni màláíkà máa gbé wa ó ti yé wọn tó jẹ́ pé tó bá bá Ànábì gbà mí Aisha ti rí àmàkọ́ ọmọ fóun ni Dahiyatul Kalbi ni náà lórí èyí wọn àti sọ yìí wọn jò ní màláíkà wa kọ̀ wá Ànábì wa ń wá lọ ọ wá jáde létí ẹni tó lóun bọ̀ wá dọ̀ mí lónìí ni mo ti dóde ń wá lọ ọ wá pàdé Jibril wa ni Ànábì wa ni wọ́n tó lọ́n bọ̀ wá láti àtàrọ̀ ní tí ń retí rẹ̀ tó wà ó ti wá ọ wá sọ bẹ́ẹ̀ fún. faqala. Jibril wa sọ pé. inna la nadkhulu baytan fihi kalbun wala sura. àwọn ò lè wọlé kan tí kí ló kọ rẹ̀. ajá ń bẹ́ẹ̀ wala sura àti sura sáà Ànábì ilé rẹ̀ ńlẹ́ ni. Rawahul Bukhari ara tí wọ́n sọ ni Imam Bukhari lọ́gbà wa Imam Bukhari lọ́gbà lóòótọ́ Imam Bukhari àfa aládìsí ni tó sì dá onímọ̀ ni tó sì dá àmọ́ ntọ́ wa nù rẹ̀ yọ kọlọ ghairu sahih. àmú Bukhari lọ́wọ́ aṣọ eléyìí aṣọ ọ̀rọ̀ yìí nù àwọn àmú Bukhari lọ́wọ́ fún rẹ̀. naam wà ní Aisha akọ Bukhari akọ afa Bukhari àmọ́ àdìsí yìí ọkọ̀ lébò lẹ̀ àṣìkọ́ akọ Bukhari àṣìkọ́ àdìsí yìí náà àmọ́ àwọn ànílò kò lébò lẹ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ Masha Allah. torí wípé sáà Ànábì ní fọ́tò ńlẹ̀ ni wàlá àdúrà màláíkà wa ní ilé tí fọ́tò bá ti wà tájá ní wọ́n bẹ̀ sáà Ànábì ní fọ́tò ńlẹ̀ àbá Ànábì sin ajá. àgbọ̀yé bàbá Ànábì ò sin já Ànábì ò sì ní fọ́tò ńlẹ̀. kò ní èrè náà kí a sọ pé èrè ní fọ́tò jọ̀hún. bẹ́ẹ̀ni Ànábì ò sáà Ànábì léèrè ńlẹ̀. bẹ́ẹ̀ni tó bá sì ní fọ́tò ni àwa tá ń bọ̀ lẹ́yìn la ya fọ́tò àwọn ya fọ́tò ń gbà náà. ó wà ní súnà tiwa kèé súnà tiwọn ni. àdìsí ń dànù báwọn. sọwádìí àpé Jibril náà ni àdìsí yìí Abu Hurairah àtàwọn tó bá kejì náà. Aisha. ìyálà wa Aisha tó wáyé. wà ní Aisha ta. tí a gbọ́dọ̀ Abu Hurairah nu pé Ànábì ń wá màláíkà lọ. ó wá pàdé ẹ̀ wọ́n ní èyí ṣe látàárọ̀ tó ń rí mọ́ màláíkà ń lé tájá bá wà àwọn òní wọ̀bẹ̀ àti fọ́tò tí Abu Hurairah nù
ọwọ́ kùtì yálà wa Aisha. وعن عائشة رضي الله عنها ìyá wa sọ pé. قالت وعد رسول الله صلى الله عليه وسلم جبريل ó ní عليه Jibrilu السلام bá ọkọ òun ṣàdéhùn. في ساعة أن يأتيه pé táìmù báyìí aago báyìí ló wọ́n wá bá wa nábì. فجاءت تلك الساعة ولم يأتي. dédé àsìkò tí màláíkà dáhùn wá dé ànábì ọ̀wá rí kó dé. وقالت Aisha wa sọ pé. وكان بيده عصا ànábì sì mú ọ̀pá kan lọ́wọ́. فطرحها بيده ànábì kan fi bínú ju ọ̀pá òun nù ni pẹ̀lú bínú. وهو يقول ànábì wa ń sọ pé. ما يخلف الله وعده ọlọ́run ọ̀sàdéhùn kọ́ máa mú sẹ́rí. ولا رسله. àwọn òjíṣẹ́ ọlọ́run la màláíkà àwọn lè báyàn sàdéhùn kọ́ máa ṣe ìwá ṣe tí màláíkà tó lóun bọ̀ wájú ọ̀wá wa mọ́ ọ̀rọ̀ ni òun ó ń ṣe ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀. Kọ́sìm àgbọ́yé bàbá ànábì ó fi bínú ju ọ̀pá lò torí pé màláíkà wá. wọ́n wá lọ àdìsí máa Aisha wọ́n lọ mọ́ yàrá wa Aisha ni yàrá wa Aisha kò ní kọ́dà tàbí òrèrà yìí gan-an èmi ègbà pábù òrèrà lónìí gbogbo àdìsí yìí. àìmọye nǹkan tí wọ́n máa gbé sí yàn lọ́wọ́ tí wọ́n gbé sí lẹ́nu. bẹ́ẹ̀ni àìmọye tọ́jọ́ bẹ́ẹ̀. pọ́lọ́pọ̀lọpọ̀ tíra Buhari ní baba mudiru fi ń wí pé tíra yìí àrùní máa kataba imaamu Bukhari bẹ kàtí yẹ́dì yìí. baba mudiru ti sọ ti pẹ́ oho àìrẹ́ nìkan kó mo yára rẹ̀ ṣe ìgbẹ́ kó mú tíra ti imaamu Bukhari bẹ kàtí yẹ́dì yìí. kò sí wọn ò rí baba mudiru wa ni lan yu ujada. wọn ò lè rí wọn ò sì ti dòní. wọn ò sì rí lóòótọ́ baba lẹ́yìn ọgbọ́n ọdún. ya mudir al-markaz. hafizakallahu. wa atola bakohaka. wa ayyadaka bi nasrihi. ẹ̀rí nǹkan báwọn. ó ti rí nu baba mudiru ojú wọn jìn fa. ojú wọn jìn ọ̀pọ̀. tá a bá ti gbọ́rọ̀ sí wọn lẹ́nu ni wàhálà ní problem. ní ní wàhálà àmọ́ ti ń dààmú àwọn yẹn ni pé yóò ṣe ajẹ́ òdìrú wa bàbá lo ìgbà ó darí gbogbo ayé ọmọ náà tó wà ní wọn darí ayé nígbà ó ti darí yín already. túláàsì. torí gbogbo ń tẹ́ ẹgbẹ́ lọ́nà ló ti gbẹ̀yẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mu. lẹ́yọ̀ kọ̀ọ̀kan. ọ̀wá sí nǹkan kan bẹ̀ ma gbogbo ń tó kù ń bẹ̀ ọ̀ká ha. òfútu fẹ́ tẹ̀ asa tí ò ní kan. gbọ́ àbá. ma yukhlifu Allahu wa'dahu. anabi pẹ̀lú bínú ni ba anabi ni ọlọ́run ọ̀sàdéhùn kọ̀kọ̀ sàdéhùn kọ́ máa mú sẹ́rí. wala rasuluhu. màláíkà náà sàdéhùn kọ́ máa mú èyí ṣe tọ́ kílódé tó màláíkà wa tó disappoint mi lónìí. thumma iltafata an-nabiyyu. anabi ká wẹ̀yìn báyìí ni. fa idha bi jar'i kalbin. ọkàn rí ajá tahta sariri. lábẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ ẹ wo nǹkan anabi ká bá ajá lábẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ rí. anabi ò tilẹ̀kùn ọkàn bá ajá lábẹ́ bẹ́ẹ̀dì ni alákọ̀ọ́kọ́ sọ pé anabi jáde ń tẹ̀lé màláíkà wà màláíkà lọ wọ́n pàdé ara wọn eléyìí ní rárá o abẹ́ bẹ́ẹ̀dì ni wọ́n ti rí ajá. tahta sariri faqala an-nabiyyu. anabi wa sọ pé. mata dakhala hadha kalb. ìgbà wo lajá wọn lórí mi anabi wẹ Aisha wa ni Aisha wa ni wallahi ma dari tu. ohun ọmọ kọ́dà mo tún abẹ́ẹ̀dì sí láàárọ̀ yìí ìgbà aláwọ̀ tó wọlé. fa umira bi fa ukhrija. fa umira bi anabi wa pe ẹ pé abáǹpa wọn ya wa lé jáde fa ukhrija wọn wa lé ajá wọn jáde nígbà wọn lé jáde báyìí dé màláíkà kan dé ni màláíkà wọn sọ fún pé ya Rasulullah wọn anabi ó rí lẹ ní tí òjò wọn látàrọ nù. ajá òun ni òjò wọn. ajá ni òjò wọlé ẹ bá ti wọlé kọ́dà mo ti wà ń tòsí o ti ní tí ọba jáde ní wá fíìmù ni nígbà tí yẹn bá ń sọ tíátà tí yẹn kọ àwọn síìtì àwọn nínú máa kọ ohun. òdodo lọ̀rọ̀ tẹ́ ẹ máa ń sọ pé téèyàn ò bá fi làákà ìṣe hadith. wàláhì ọ̀lẹ̀ gbọ́dọ̀ ìyọ́ máa sọnù ni gbogbo èyí tóun náà ń takò mí tó wí lára nítorí àrùn kékeré kan lára nígbà tí yẹn ń kiri tó ń kú wa. tó láfa làwọn. láfa làwọn gbogbo yẹn táwọn ikọ̀ mélé yìí. kò lè mélé yìí jìnnà eléyìí ṣe máa tòsí bàbá eléyìí jìnnà. ẹwà díìsì méjì àwọn kọ́ńtà ni pé méjèèjì ọ̀jọ́ra wọn. bẹ́ẹ̀ni ó takora wọn kẹ. ibo làwọn méjì ti gbọ́. ọ̀dà agbọ́ pé ti Aisha rè òun àtọ́kọ ẹni àbúrò rẹ̀ làbọ̀ lòun ṣe mà yìí. tọ́ wọn nítorí pé òun náà ń jókòó tà nàbì ọ̀dà Aisha ìyàwó ànàbì àbúrò rẹ̀ wọn ní jókòó tà nàbì ọ̀rọ̀ àwọn méjì ò ṣe wá jọra wọn lórí ọ̀rọ̀ alájà yìí náà. báwo lọ́rọ̀ wọn ṣe wá ń tànákùdù là ń pè yìí. òun kálukú fi làákà ìwé. fàkísà aládàlíkà bàbá. mi ti sọ̀kalẹ̀ sínú. naam ó dà bẹ́ẹ̀. kálukọ̀ ní àwọn ará rẹ̀. ó dà bẹ́ẹ̀. wọ́n ń pè ẹ́ mufti diyari misriya mufti mazari alhali wọ́n ń pè ní Dr. Shauki Ibrahim Allam Shauki Ibrahim Allam Darul Ifta al-Misriya tabi'atun li Jami' al-Azhar ó ti yé báwọn. àwọn fatawa wọn. an hukmi tarbiyatil kilab. ọmọ bẹ́ẹ̀ lọ yìí tí mufti kílà ń pè Shauki Ibrahim Allam tó sọ̀rọ̀ nípa ẹ̀ bangbọ́dọ̀ tiwa. huwa najasun am tahirun. Shauki Ibrahim Allam
ó ní ṣé ajá ẹ̀gbin ni àbí ntọ́má. وقال wọ́n bí béèrè bẹ́ẹ̀ ọwọ́ ní إن جمهور wọ́n bí léèrè bí wọ́n náà ti bí mí ni wọ́n bí òun náà o. bẹ́ẹ̀ni baba. dèwòlá mufti tó ti bẹ́ẹ̀ ní sinmi o yasi àrí. masara. wọ́n bí léèrè bẹ́ẹ̀ àfa àgbà ni. وقال ìwọ tó lọ jà mí o tó bàbá tiẹ̀ jù mí lọ tó yìí ni. o lè tó. إن جمهور العلماء ọwọ́ sọ pé gbogbo àwọn jumuhur àwọn àfa. يعتقد بنجاسة الكلب. nítorí pé jumuhur aksar mu'sam òun náà gbé jumuhur. يعتقد بنجاسة الكلب. gbogbo wọn gbàgbọ́ inú àkídà wọn wípé ajá ẹ̀gbin ni ó ní gbogbo àwọn àfa gbà. ولكن هناك مذهب المالكية. ó ní àmọ́ masáàbí máàlìkì ń bẹ tóun rí. الذي نفتي به. òun lòun fẹ́ fi dájọ́. يقول Shawki Alam. ó ní mọ́sáàbí màlìkì ń bẹ. ó ní gbogbo jùmúrù olóhùn rẹ̀ jùnú ó ní masáàbí máàlìkì lòun fi dájọ́ torí pé máàlìkì ní bẹ́ẹ̀ Madina. bẹ́ẹ̀ni. àwọn yòókù Kharija là ń wà. bẹ́ẹ̀ni. Madina sì ni bẹ́ẹ̀ ni mímà ti. bẹ́ẹ̀ni. mẹ́rin gbogbo ma ti dé. eré àkótí ànábì ló sì jòkó mẹ́ẹ̀. Allahu alayhi wa sallam. ó ti yé báwọn ó ní lòun fi dájọ́. ayakul. ó sọ pé. innal kalba. ó ní ajá máàlìkì wẹ̀. tahirun bi'aynihi. ajá máa fún rẹ̀. wala haraj. kò wá sí láì bí. fi ta'ayush ma'al kilab. ká máa gbé pẹ̀lú ajá kájọ máa ṣe tààyùsù náà pé tààyùsù kájọ máa gbére kájọ máa lífù nù ilé kan náà pẹ̀lú ajá ó ní la haraj ó ní kò sí wàhálà. fi ta'ayush ma'al kalbi. Málìkì sọ bẹ́ẹ̀. wal ibada. ká sì máa ṣe lọ́rùn pẹ̀lú àtọ́tọ́ bá fara kan. wa kadhalika la haraj fi salat. a lè kírun. idha massa al malabisa. lu'abul kalbi. bí itọ́ ajá tí ọba kan tí ajá tájà fẹnu kan aṣọ yàn títọ́ rẹ̀ wá hàn bẹ́ẹ̀ Málìkì ni a lè kírun pẹ̀lú ẹ̀. Mufti jumhur ad-diyar al-Masriya òun lọ sọ ọ̀rọ̀ tiẹ̀ nu. àti wàá gbọ́ ti Mufti Shawki Alam tó jẹ́ Mufti Mazhar àti gbọ́ tiẹ̀ wá jẹ́ àpàdà èyí ní sìn ọ́ndà Darul Ifta al-Misriya lọ́wọ́ o. bẹ́ẹ̀ni. Darul Ifta àti wọn lọ́wọ́ ẹ wá jẹ́ àpàdà sí ọ̀dọ̀ àwọn al-Lajnatu Da'ima lil-Buhus al-Ilmiyya wal-Ifta èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ìyàtọ̀ jẹ́ alùsùnà òun làwọn sábà máa tẹ̀lé wọn yẹn sábà tẹ̀lé ti Mazari nígbà tí mo ti Mazari wa wọn làwọn tẹ̀lé yìí jáwá tẹ̀lé yìí tí àwọn tó jẹ́ marjawu tí wọn lọ́hùn. naam wà fi fatawa al-Lajnati Da'ima. fatawa àwọn Lajna Da'ima yìí ẹ bá àwọn Abdullahi bon Taud ẹ bá ń bẹ nínú àwọn àfa Lajna lọ́wọ́ ẹ bá Abdullahi bon Gadiyan ẹ bá nínú àwọn àfa wọn ẹ sì bá Abdulaziz bon Bas ẹ bá nínú àwọn àfa àwọn àti Sheikh Abdulrazak Habibi àtàwọn bẹ́ẹ̀ àwọn ẹlẹ́bàá ń bẹ̀ àgbákò mímọ́ làwọn náà sọ pé. la tadkhulul malaikatu baytan fihi al-kalbu wala sura. àdìsí yìí lẹni yẹn mú wa. man kana yurabbi al-kalba. ẹni yẹn wá béèrè ẹni yẹn mú àdìsí tá a wí yìí wá fún àwọn Lajna Da'ima ó wá bi wọ́n pé àdìsí yìí àwọn kà lóòótọ́ àmọ́ o. man kana yurabbi al-kalba li-darura. ẹni tí bá ń sin ajá lérí pé bóyá ó fẹ́ máa fi sọ ilé rẹ̀ ní kọ́. mithlu harasa. ó fẹ́ máa fi sọ ilé rẹ̀. famaratu din fi dhalika. kí ni ẹ̀sìn rí lórí ẹ̀ kí lẹ̀sìn sọ lórí ẹ̀ nígbà tán ní màláíkà ò ní wọnú ilé tí ajá bá wà ẹni tó yẹ pé ó fẹ́ máa lo ajá yìí fi sọ lé ara ẹ̀ tájọ́ máa bá gbélé kí ni ẹ̀sìn sọ lórí rẹ̀ wọ́n bi àwọn Lajna Da'ima. wal jawab. àwọn Lajna Da'ima wá dáhùn pé. manikitana kelban lis-saydi. ẹni tí bá ń sin ajá tí fi ń dẹdẹ. aw harasa. àbó ń sin ajá kọ́ máa fi sọnù lé security. kana dhalika jaizan lahu. wọ́n lé àwọn Lajna Da'ima ní eléyìí òun tọ́ dáadáa fúnru ẹni bẹ́ẹ̀ kọ́ máa sin lọ bẹ́ẹ̀. fala yamna'ul malaikata min dukhulil bayt. bá ń tún wí. fala. yamna'ul malaika min dukhulil bayt. tún wí lẹ́ẹ̀kan sí. la yamna'ul malaika min dukhulil bayt. wọ́n lélẹ̀ yìí ò lè kọ̀ fún màláíkà láti má wọlé. àwọn Lajna Da'ima lil-Buhus al-Ilmiyya wal-Ifta ní Saudiya ń bẹ àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ yìí láwọn àfàgbà wọ́n ní ẹni tí ń bá ń sin ajá tí fi ń sọ́lé ajá tí fi ń sọ́lé àbí fi ń dẹdẹ àbí mú lọ́gbẹ́ àbí fi ń tẹ̀lé àwọn ẹran àwọn màlúù rẹ̀ ó ti yé tí wọ́n ń sìn wọ́n ní irú ajá ní tó bá wà nulẹ̀ wọ́n lè yín wọn ò lè kọ̀ fún màláíkà láti má wọlé ajá tó lè kọ̀ fún màláíkà lè tọ́já sí pé kò wúlò kankan fún wa a fi ṣe nǹkan kan a kàn sára pé a kàn láìkì rẹ̀ a kàn ń sìn ni. àgbọ́yé bàbá. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí sì ń sin jẹ́ àkẹ́ pé likeness wọn fi ń sìn bẹ́ẹ̀ lómi ọ̀bá ara kò fi sọ́lé. ní purpose tán torí ẹ̀ rà. ẹ máa rí wọn lé tó ń fi sí ọmọ gbùm 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 ẹ rí bẹ́ẹ̀
ó ti yé báwọn. bọ́yé ntí wọ́n fi ń ṣe nù. ajá sì láwọn àǹfààní la tọ́pọ̀. ajá láǹfààní la. ajá ní àǹfààní kọ́dọ̀ ó ní àmánà tí yóò ní. bẹ́ẹ̀ni. àmánà tí ò sí fọ́ mi èèyàn sì ń bẹ fájá. bẹ́ẹ̀ni ó wúlò púpọ̀. ọgbọ́ ó wúlò púpọ̀. àmánà tí tó lágbára ń bẹ fún ajá. náà ẹja wá fi àlùkò.